Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí fi ohùn sílẹ̀ fún àǹtí wa wípé kí àǹtí wa kí wọ́n kó ẹrù wọn kí wọ́n gba ilé fámílì wọn lọ, wípé àwọn ò gbọdọ̀ dé bá wọn ní palace. Kí ló fa èyí? Nǹkan tó fa ọ̀rọ̀ yìí ò ní wípé àtìgbà tí àǹtí wa tó ti dé inú palace wọn fi kábíyèsí lọ́kàn balẹ̀, ẹjọ́ oríṣiríṣi ìjà ìpè gbogbo ẹ̀ ni wọ́n ń ṣẹ́ nínú palace bàbá Werinla. Wọ́n ní ìgbà tí wọ́n wá ṣe welcoming to the palace, back to the palace, wọ́n ní wọ́n fún wọn ní ibì kan kékeré pé kí wọ́n máa lò sí. Wọ́n ní ìgbà tán dẹ̀ ti parí ni bàbá wa ti ní kọ́kẹ́rù wọn kan gba olórí Kọ́tàzí lọ. Wọ́n ní bí àǹtí wa ṣe lérí nìyẹn páwọn ò ní lọ sí olórí Kọ́tàzó, wípé inú ilé ọkọ àwọn làwọn fẹ́ dúró o, ibẹ̀ làwọn á ti máa tọ́jú ọmọ àwọn o, àwọn ò lọ olórí Kọ́tàzí kankan. Wọ́n ní kò sí nǹkan táǹtí wò sọ tán. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní kábíyèsí ní kò sí ẹjọ́ kò sí àròyé kan gba olórí Kọ́tàzí lọ. Wọ́n ní bí àǹtí wa ṣe sọ fún kábíyèsí nìyẹn pé ókè o, tó bá jẹ́ pé tipátipá náà fi máa lé àwọn lọ sí olórí Kọ́tàzí, kán lọ já divorce paper káwọn máa bá tàwọn lọ. Bóyá wọ́n wá rè pé kábíyèsí ò ní gbégbèsè ni o. Wọ́n ní bí kábíyèsí ṣe pé lọ́ọ̀yà wọn nìyẹn pẹ̀lú àwọn elders pé kán máa ṣe preparation divorce paper àǹtí wa. Wọ́n ní bí àwọn family wọn ṣàṣẹ wá bẹ̀rẹ̀ sí bẹ̀ kábíyèsí ní ẹgbà tán rí pé kábíyèsí wọ́n mean business. Ẹ̀yin èèyàn ilé, lẹ́yìn èyí la gbọ́ wípé wọ́n agree láti kó lọ sí olórí Kọ́tàzó. Ṣùgbọ́n ètò wa jẹ́ kàyéfì ni pé ìgbà tí kábíyèsí lọ sí ìpàdé lọ́balọ́ba tán lọ ṣe lẹ́kọ̀ọ́, wọ́n ní báǹtí wa ṣe padà wá sínú palace nìyẹn tó ní àwọn olórí kábíyèsí wọ́n ranjú máwọn ọmọ. Wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́, wọ́n ní inú bí kábíyèsí gan. Wọ́n ló tó wá ní royal mansion èyí tí kábíyèsí ti fún Tádéníkáwò, wọ́n lòun fẹ́ gbà. Wọ́n ní àwọn fámílì ẹ̀gbọ́n ti wá tán wá pariwo pé royal mansion yẹn gangan ni àwọn fẹ́ gbà. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n fohùn sílẹ̀ fún pé àwọn ò gbọdọ̀ dé bá ní inú palace àwọn, ipò kó kó ẹrù ẹ̀ kó gba ilé àwọn fámílì ẹ̀ lọ nítorí pé tí àwọn bá dé bá kò ní láìkí nǹkan tí àwọn máa ṣe. Ẹ jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Ó ní ẹ ṣé atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin ènìyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ ti tèmi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má gbàgbé kẹ́ ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin ènìyàn ilé bí a ṣe gbọ́ o, wọ́n ní kábíyèsí ní àwọn ò gbọdọ̀ dé bá àǹtí wa nínú palace àwọn, wípé nítorí gbogbo ìwà tí àǹtí wa ń wù wípé ó ti sú àwọn, wípé látìgbà tí wọ́n ti dé inú palace ẹjọ́ ni, àròyé ni, wàhálà ni wọ́n ń fà lẹ́sẹ̀ nínú palace àwọn. Ẹ̀yin ènìyàn ilé bí a ṣe gbọ́ nìyẹn. Tọ́ ní àwọn fámílì wọn náà wá ń fa wàhálà wípé royal mansion yẹn òun nìkan fún àǹtí wa, wípé ṣebí wọ́n ti fún Queen Naomi ní royal manor, wípé sòkọ́ fún òun náà ní royal mansion. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní ṣe làǹtí wa padà sí inú palace o nígbà tó gbọ́. Wọ́n ló ní tí òun bá fẹ́ lọ o, òun ò mind láti lọ o, ṣùgbọ́n kábíyèsí gbọdọ̀ fi royal mansion lé òun lọ́wọ́ kó tó dé pò ń kẹ́rù òun láti lọ. Wípé yàtọ̀ sí èyí, wípé kábíyèsí wọ́n gbọdọ̀ ṣe nǹkan tó yẹ kán ṣe. Wípé tí wọ́n bá fi royal mansion yẹn kó ń gba ìwé royal mansion yẹn, òun ò ní kúrò nínú palace bàbá Werinla. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní ṣe làǹtí wa bẹ̀rẹ̀ sí ṣépè
fún Dr. Elizabeth àti Queen Naomi ipe Dr. Elizabeth àti Queen Naomi náà kọ̀ sí gbogbo wàhálà nínú palace àwọn náà jẹ́ kí bàbá wa máa ní káwọn máa lọ gbéta wọ́n ní kò sí nǹkan tí àǹtí wo sọ tán èèyàn ara lé ṣùgbọ́n ṣé irú ìwà báyìí ṣó bójúmu ẹ̀yin èèyàn mi irú ìwà báyìí ò bójúmu nítorí wípé téèyàn bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ní ilé ọkọ ẹ̀ èèyàn gbọ́dọ̀ ní sùúrù èèyàn dẹ̀ gbọ́dọ̀ fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ bá ọkọ ẹ̀ gbé ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí í ṣépè tí kábíyèsí ní kò ṣe báyìí tó sọ pé rárá tí kábíyèsí ní kò ṣe báyìí tó dígírí rárá kí ló fẹ́ kí kábíyèsí ṣe ṣó fẹ́ pa kábíyèsí ni because nítorí pé èèyàn bímọ fún yàn òun wá ní kó gbẹ̀mí èèyàn bí ṣó o ní kó gbẹ̀mí èèyàn bí tí kábíyèsí bá ń dákẹ́ wọ́n ń dákẹ́ nítorí pé wọn ò fẹ́ wàhálà wọn ò dẹ̀ fẹ́ ìdààmú wọ́n dẹ̀ fẹ́ gbé ọkàn wọ́n fẹ́ kàn ní peace of mind ìtorí ẹ̀ ní kábíyèsí fi ń dákẹ́ kì í ṣe pé kábíyèsí ò mọ nǹkan tó lè ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ enough is enough èyí tí ń pọ̀ jù kí ló dé nítorí pé kí ni wọ́n ṣe welcome party fún òde wọn á ní wọn lára nínú palace everybody ló ní lára for what ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ àlẹ́jílẹ̀ nìyẹn o wọ́n ní ṣe làǹtí wa ló ń ṣépè o pé tóun ò bá gba pépà royal mansion òun ò ní kó nu palace wọ́n ló dẹ̀ ní àwọn òun mọ̀ pé Dr. Elizabeth àti Queen Naomi àwọn náà wà ń di gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace tó fi ní káwọn kó nu palace nǹkan tá a gbọ́ nìyẹn yẹn aráalé tá a bá tún gbọ́ update a máa mú wá fún yín a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àtìlẹ́yìn òde ọlọ́run ọba láàánú àṣàánú fún gbogbo yín o ẹ̀yin fi ọwọ́ gbé ọmọ sí o òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ gbogbo ẹ̀yin ó subscribers a dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin new subscribers tẹ̀ ṣe darapọ̀ mọ́ wa ẹ ṣé àdúpẹ́ ọlọ́run á dúró ti gbogbo yín o ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o ẹ má gbàgbé pé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all. Mashola Gist TV love you all.